ayẹyẹ ọdún kẹtàdínlógún eléyìí tí Success Adékànbí ti ń bá iṣẹ́ orin rẹ̀ bọ̀ ó wáyé nílùú Ìpòbẹ́ níbi tí ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti bá wà níbi ayẹyẹ yìí láti kópa. Ìlúmọ̀ọ́ká olórin gospel àti jùjú tí àpérúkọ ẹ̀ ní Success Adékànbí fi ìdùnnú rẹ̀ hàn bí tọmọdé tàgbà bọ́n ṣe wá bá péjú pésẹ̀ síbi àyè náà tí ó wáyé. Lákòókò ìgbà tí ó ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe lálàyé nípa bí wọ́n ṣe gbádùn orin ẹ̀ sí àti ìdùnnú tí wọ́n fi hàn nípa iṣẹ́ orin náà. Ẹ já wo bí ayẹyẹ náà ṣe lọ. Ọ̀sánlọ̀ TV. Nígbà mi Olúwatóyìn Afisat mo mọ Success sólórin mo nífẹ̀ẹ́ olùdí ẹ̀ka tó nífẹ̀ẹ́ orin yẹn máa ń bọ̀. Ọgbà ọlọ́mọ̀ràn sọ ní ọlọ́wọ̀n ṣé a máa tẹ̀síwájú ẹ̀mí yóò ń jọra ní lójú kò nílò agbára Ọlọ́run Olúgbàmí Olúwatóyìn Afisat. Ọ̀sánlọ̀ TV. Orúkọ mi ni Laurent Fashesi tí gbogbo yẹn mọ̀ sí MC Thunder láti rédíò Àjàwèrè. Success Adékànbí ó jẹ́ olórí ẹ̀mí tí ó ti bẹ̀rẹ̀ orí ẹ̀mí kíkọ báyìí ó yẹ tó bí ọdún 17. Nígbà yẹn náà a bẹ̀rẹ̀ pẹ̀lú eré àti àwàdà. Níbi ìnáwó kan mo lọ lápò tí mo bá pàdé ní àṣà àwárí ara wa. Ó dẹ́ni pé mo pé lọ sí rédíò Àjàwèrè tó wá di ẹni tí gbogbo èèyàn mọ̀ léde. Lọ́jọ́ ẹ̀ omi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ tá a jọ pàdé rédíò Àjàwèrè. Ọjọ́ ẹ̀ ni Kásìmù Ìṣọ̀lá pàápàá tó gbé mọ̀ sí Kásì tí ó mẹni tá à ń pè ní Success Adékànbí tí Kásì gbé eléré onífújì kan wá lọ́jọ́ ẹ̀ tá à ń pè ní Tọ́kì tó kọ fújì. Adúpẹ́lẹ́ Ọlọ́run ṣá ó jẹ́ ẹnìkan tó ní ìtẹríba tó ní ìbọ̀wọ̀ tó ní ìrẹ̀lẹ̀ ibi tó délé ní agbára wa kọ́ agbára Ọlọ́run ni ṣùgbọ́n a lè sọ pé agbára wa sọ̀rọ̀sọ̀rọ̀ ló gbé débi tó délé ní. Àdúrà tí mo lè gbà fún Success ni pé kọ́lọ́run jẹ́ kó ga ju ibi tó dé yìí nítorí pé ọmọdé ni tí Ọlọ́run sì fún ní ohùn tó fi ń kọrin tí lọ́balọ́ba níjòyè àti àwọn olóṣèlú àti ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n ń gba tiẹ̀. Kọ́lọ́run tún fún ní ẹ̀mí ọgbọ́n àti ẹ̀mí ìmọ̀ pẹ̀lú ẹ̀mí òye bákan náà ẹ̀mí ìrẹ̀lẹ̀ nípa agboolé àwọn olórin yìí kó lè lọ ibi tó ga nítorí pé ó jẹ́ ẹnìkan bí àṣà àwọn onífaransé tó ní àfẹ́ní ìdókọ̀. Orúkọ mi ni Laurent Fashesi tí gbogbo èèyàn mọ̀ sí MC Thunder sọ̀rọ̀sọ̀rọ̀ láti rédíò Àjàwèrè. Ọ̀sánlọ̀ TV. Wàsílì Adékànbí lè orúkọ mi iná mi dùn lọ́pọ̀lọpọ̀ fún ayẹyẹ ló ṣe lónìí mẹ́tàdínlógún iná mi dùn mo fún ọ̀sìn pé ká tọ́wọ́ kí gbogbo ẹ̀yìn ẹ̀ bá wọn gbogbo àwọn yóò di lẹ́yìn pátápátá pàtàkì iléeṣẹ́ rédíò olókìkí Ìpòbẹ́ iná mi dùn pẹ̀lú iṣẹ́ takuntakun yóò ṣe ọ̀tọ́pọ̀ ìtọ́wọ́ kí gbogbo àwọn ọ̀gá iléeṣẹ́ rédíò Àjàwèrè ọjọ́ alákẹ́jù gbogbo pátápátá mo kí gbogbo wọn iṣẹ́ ibi yẹn wọ́n ṣe Ọlọ́run ṣe lágbára lọ ìgbọ́mẹ́ iléeṣẹ́ tẹ̀lé làkùn ọ̀wọ̀ níbí ìyá ọmọ ọdún lókèèrè kọ́mọ wo gbogbo ilé wọn ṣe pátápátá gbogbo àwọn òṣèlú pátápátá gbogbo àwọn alákòóso pátápátá Ìpòbẹ́ pátápátá ọbẹ̀ lẹ́tẹ̀rì mẹ́ Ìpòbẹ́ igbákejì wọn gbogbo pátápátá Ọlọ́run wọ̀ pẹ̀lú ìwọ̀n ibi yẹn Ọlọ́run fẹ́ fún akẹgbẹ́ Ìpòbẹ́ dé lágbára wọn gbé débẹ̀ kágbé Ìpòbẹ́ gbogbo wọn aláṣẹ pátápátá títí dé ìgbèlèké Ọlọ́run wọ̀ pẹ̀lú wọn gbogbo iná yẹn ṣiṣẹ́ iléeṣẹ́ rédíò olókìkí Ọlọ́run wọ̀ pẹ̀lú gbogbo yìí lókè lọ́wọ́ yẹn á máa lọ gbogbo gbé kẹ́dúkọ́ wálẹ̀ lágbára Ọlọ́run ojú ẹ̀ la máa lọ sókè gbogbo yìí pátápátá òdélé bá lè fún gbogbo yìí gbogbo ibi yẹn ti mú owó tán ló níbi gbogbo pátápátá lágbára Ọlọ́run láìpẹ́ lájìnà ọkọ̀ lọ́lọ́run fún rọ́pò ẹ̀fọ́ Ọlọ́run wọlé ní gbogbo yìí pátápátá ní bàbá Success Adékànbí. Ọ̀sánlọ̀ TV. Orúkọ mi ni Pastor Simeon Okolo láti ìlú Kétu. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún ìgbé ayé Success. Ó jẹ́ ìdùnnú mi lọ́pọ̀lọpọ̀ láti wà níbí lónìí. Bíbélì gan jẹ́ kó yá pé a gbọ́dọ̀ kí Ọlọ́run tó kọ́ wa láti máa ka iye ọjọ́ ayé wa. So nígbà tí mo gbọ́ pé Success fẹ́ ṣe àjọ̀dún ọdún 17 eléyìí tó ti ń kọrin bọ̀, so ó jẹ́ ìwúrí ńlá fún mi láti wà níbí ní òní. Ọ̀dà kí ni ẹ lè sọ fún wa nípa ìbáṣepọ̀ yẹn Success ẹ̀dí wà ní ìṣòkò tó bá wò. Èmi àti Success àmọ́ra wa nísìnyí kò tí ì pẹ́, so àmọ́ra láti nǹkan bí ọdún 5 sígbà tá a wà yìí, so látìgbà tí mo dẹ̀ ti mọ̀ so mi rí òkú Ọlọ́run nínú ayé arákùnrin wa Success. Àdúrà mi fún Success ni wípé kí
kí iṣẹ́ yẹn kó túbọ̀ máa tẹ̀síwájú lẹ́yìn ọdún mẹ́tàdínlógún yìí gbogbo yẹn kó tún gbìyànjú bá a ṣe wà lónìí lọ lágbára Ọlọ́run. Ọ̀sánlọ̀ TV. mi ní alárùgbẹ̀ dàmọ́sí balọ̀lá ó ti pẹ́ tí mo ti mọ̀ sìn ó ti lórí ọdún méjìlélógún èyí tí mo ti mọ̀ láti gbà tó tó wà lórí ìgbà àti para wa mo tó wá jọ ń pé àtúwọ̀n padà lórí ètò agbára àṣà ní ìgbóla success ó jẹ́ èèyàn kan ọmọ gidi ni àtìgbà tí mo rò ẹ̀ àtijọ́ ọ̀run àbí táwà lẹ́nu rẹ̀ kò dájú ti kúrò ó sì jọ ọmọ kan ó ní respect ó máa ń sáfẹ̀yàn kì í kọ́ka ìdílé tó bá gbọ́rọ̀ kan wá lọ ẹ̀ kọ́nsẹ́ẹ̀ tó bá fún pa ẹ̀ ó sì rí yóò wà ní kí alàlẹ́ ó jọ ọmọ kẹtí máa ń gbọ́ràn àmọ́ ọjọ́ òní fún ni pé àdúrà tó fẹ́ pà fún pé tẹ̀síwájú yóò bá ṣiṣẹ́ náà ẹ̀mí ìrẹ̀wẹ̀sì kí ọlọ́run bá mi lé ẹ̀mí náà jìnnà sí ọlọ́run sì ràn án lọ́wọ́ tọ́rọ pé gbogbo àwa tá a fẹ́ràn ẹ̀ ní ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ká sọ ọ́ pọ̀ ká ràn án lọ́wọ́ kí òkú náà sínú kò tí ì gbúdọ̀ sí bí wọ́n gbà kó gbúdọ̀ gan bẹ́ẹ̀ lọ orúkọ mi ní alárùgbẹ̀ dàmọ́sí balọ̀lá ọmọ bíbí Ṣàgédé. Ọ̀sánlọ̀ TV. orúkọ mi ni Success Adékànbí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún ayẹyẹ yìí ò torí ọdún mẹ́tàdínlógún nínú ayé èèyàn kéré mi kọ́ mo dúpẹ́ lọ́wọ́ onílé àti àlejò àti gbogbo àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣé ẹ kú àbániṣó ọjọ́ ìní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ìtẹ̀ni inú mi ò kù tó báyìí rí torí mo wà láyé iṣẹ́ orin tọ́ba ọba Ìdùmarè gbélé mi lọ mò ń ṣe mò ń tẹ̀síwájú nínú ọ̀nà náà ọjọ́ ìní ọjọ́ ìdùnnú ló jẹ́ lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo ọmọ ẹgbẹ́ pé wọ́n kú sùúrù kò sẹ́ni tó pé kò sẹ́ni tó dáa bọ̀ àjọ ń faradà fún ara wa títí ó fi débi tó dé yìí mo sì mọ̀ pé òkè là ń lọ ibi gíga láyé wa orúkọ mi ni Success Adékànbí. Ọ̀sánlọ̀ TV. ènìyàn ṣaláṣọ mi ènìyàn ṣaláṣọ mi ó máa ń tẹnu mọ́ ènìyàn ṣaláṣọ mi àwọn tún lè jìkà tí yóò jẹ́ kẹ́wù jábọ́ ènìyàn ṣaláṣọ mi. ọmọ Adékànbí ènìyàn ṣaláṣọ mi o wọ́n ṣe mí lóore ènìyàn ṣaláṣọ mi àwọn tún lè jìkà tí yóò jẹ́ kẹ́rù jábọ́ ènìyàn ṣaláṣọ mi. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV. Ọ̀sánlọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.